Kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Olùkọ́ èdè Yorùbá ló ń kí yín. Kí ni a fẹ́ mú sọ̀rọ̀ lé lórí lénìí? Òun ni ẹran. The use of the word meat to form sentences in our day-to-day conversation. Ìyá Tolú rí ẹran, Ìyá Tolú sọ meat. Ìyá Tolú ná ẹran, Ìyá Tolú price meat. Mo ná ẹran lọ́jà, I price meat. Mo ń ṣan ẹran, I am washing meat. Mo ń ṣan ẹran náà dáadáa, I wash the meat properly. Mo bọ ẹran, I cook the meat. Mo ń ro ẹran, I am turning the meat. Mo ń dín ẹran, I am frying the meat. Mo fẹ́ràn ẹran, I love meat. Mo ń jẹ ẹran, I am eating meat. Mi ò fẹ́ràn ẹran, I don't like meat. Mo ń yan ẹran, I am roasting meat. Ìyá mi fún wa ní ẹran, my mommy that gave us meat. Inú wa dùn nígbà tí a rí ẹran, we are happy to see meat. Mo sè ìrẹsì pẹ̀lú ẹran, I cook rice with meat. A fẹ́ràn ẹran, we love meat. Ìyá mi fún wa ní ẹran adìyẹ, our mother gave us. Let's look at some of the verbs there. Jẹ ẹran, eat. Dín, fry. Yan, roast. Sè ẹran, to cook meat. Fẹ́ràn ẹran, like meat. N kò fẹ́ràn ẹran, I don't like meat. Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan nínú ìlò ẹran nínú gbólóhùn.